Aláròyé máa wí o. ọ̀dájú abiyamọ Àbíkẹ́ jí ọmọléèwé kan gbé lọ́bàdà oko ló bá tà á sóko ẹrú lórílẹ̀‐èdè Libya. ọwọ́ àwọn agbófinró nípínlẹ̀ Ògùn ti tẹ ọ̀dájú abiyamọ kan Àbíkẹ́ Ọlọ́nàdé ni wọ́n pe orúkọ rẹ̀. níṣẹ́ ló lọ jí ọmọléèwé sẹ́kọ́ndìrì kan gbé lágbègbè ọbàdà oko nítòsí Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn. nígbà tí àṣírí rẹ̀ sì tú tí wọ́n mú un tí wọ́n sì béèrè ibi tó tọ́jú ọmọ ọlọ́mọ ọ̀hún sí, ó lọ́nà ọmọ náà ti jìn, ó lóun ti tà á láti fi ṣòwò ẹrú lórílẹ̀‐èdè Libya. SP Ọmọlọ́lá Odùtọ́lá tí í ṣe alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 11 oṣù karùn-ún ọdún 2024 yìí. ó ní ọmọ ọlọ́mọ tí afurasí ọ̀daràn ọ̀hún tàbí ẹrú yìí ọmọ ọdún 16 ni. iléèwé aládàáni kan tí wọ́n ń pè ní Adéoyè Lambo Secondary School tó wà nílùú ọbàdà oko lọmọ ọ̀hún ń lọ. àfi bó ṣe ṣàdédé dàwátì tí kò sì sẹ́ni tó mọ bí ọmọ náà tí wọ́n forúkọ bò láṣìírí ṣe rìn. lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ yìí dé etí ìgbọ́ àwọn ọlọ́pàá kíá làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀. ìtọpinpin tí wọ́n sì ṣe ló ṣamọ̀nà wọn dé ọ̀dọ̀ afurasí yìí Àbíkẹ́. wọ́n lóbìnrin náà kọ́kọ́ sọ pé òun ò mọ ọmọ tí wọ́n ń wá o, òun ò rí rí, òun ò sì mọ ibi tó wà. àmọ́ nígbà tí wọ́n tẹ̀ ẹ́ nínú dáadáa ó jẹ́wọ́ pé lóòótọ́ lòun mọ ọmọ náà, òun lòun jí i gbé, ṣùgbọ́n kì í ṣe láti gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ tàbí láti ṣe é ní ṣùtá o. ó lóun fi ṣọwọ́ sí àwọn tí wọ́n ń wá ọmọ ọ̀dọ̀ nílẹ̀ òkèèrè ni. ó ní wọ́n ti mú un lọ sórílẹ̀‐èdè Libya lọ́hùn-ún. alūkkóró ní àwọn kò tí ì lè sọ̀rọ̀ lórí owó tó gbà tó fi hùwà ìdá yìí sọ́mọ ọlọ́mọ àtàwọn òbí rẹ̀. àwọn sì ṣì ń bá ìwádìí ìjìnlẹ̀ nìṣó láti mọ àwọn onígbọ̀wọ́ àti àwọn alájùmọ̀ṣiṣẹ́pọ̀ tí wọ́n kún afurasí yìí lọ́wọ́ tí wọ́n ṣe ohun tí wọ́n ṣe. ó ní lẹ́yìn ìwádìí Àbíkẹ́ yóò fojú balẹ̀-ẹjọ́, yóò lọ ṣàlàyé ẹnu rẹ̀ fádájọ́ dáadáa. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV.